وفار العلماء دام الله أطاع عيسى أبو بكر authentic Salaty أدام الله آياته Sheikh القادرية وفقر البركة آمين وفقر البركة آمين وفقر البركة آمين. Wọ́n pe kí ní kan ní Ujibu àwọ̀kùnmọ̀lọ̀ kò sọ̀rọ̀ ipò síbi ó ti dé òtí lè rí wà sí ìyànàkùnmọ̀lọ̀. Ìdí jẹ́ Ujibu ní kí n kó díyàn lójú. Níjọ́ táwọn sàádé wà lójú ogun tí wọ́n wá pọ̀. Ọ̀gá tó lọ sí ìrántí ànẹ́bì sallallahu alaihi wasallam. Ní wọ́ọ̀dù wọn tó ẹwọ́ sí àmọ́ òbí akọ nílò àwọn gègèrí. Pípọ̀ wọn ó dí wọn lójú ọlọ́ọ̀bá láwọn gègèrí ó bà wọ́n. Gíga máa díyàn lójújọ́ mi, owó díyàn lójújọ́ mi, iyì díyàn lójújọ́ mi, ìmá díyàn lójú, bẹ̀tẹ̀ ní ìjẹ́ ni Ọlọ́run bá bẹ lára ẹ̀ lọ. Ní a fẹ́ jẹ ni Ọlọ́run bí tí má lè bá wà lára ẹ̀. Ní bó sì ni wọ́n ga tó, ibi tó bá yẹ kó sọ̀kalẹ̀ yóò sọ̀kalẹ̀ ní Allahu Akbar. Wọ́n abẹ́rù ní ìwà dání fún ìràwọ̀ tó lọ fún àfá. Yóò wò bó ti jẹ ní sí gbowó lọ. Àbúrò àdọ́gbọ́n. Àràkà àmà kí ní alẹ́ sí. Àmá bí a yìí bẹ́ẹ̀ bá àgbàlagbà wó lọ́dọ̀ náà ó rù oníbi tó ń lọ ní kọ́. Ọlọ́wọ́ wọlá pé bọ́lọ̀ ti sàpọ́nlé tó kíráwọ̀ náà pọ̀ tó dábàárkà náà pọ̀ tó sọ̀kalẹ̀ fún Ọlọ́run jẹ́ wálẹ̀ o. Àmín 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 Mufti Dia. Àgbọ̀dọ̀ fojú sokoro yìí. Àmín àmín Mufti Dia. Àsára yìí. Ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ fún wa. Àmín. O ṣe gbọ́dọ̀ dá yín gúnlẹ̀ tẹ̀ ní iṣẹ́ mọ́tò àní ẹ̀sọ́ fáwọn ṣé wù mí. Báwo gbẹ tí wàá rí báyìí kò ní bí ṣe rí tẹ́lẹ̀ mọ́ Ọlọ́run tó ní fi mú náà tàbí. Àmín Mufti Dia. Àmín. Àmín. Ọba tó fi ṣe ìfún wa tó fi kọ́ wa lé yóò fi kọ́ wa lé jáde. Àmín. Sallallahu alaihi wasallam. Àmín. Àmín. Ìlàdé bá wọn tọ́sẹ̀ ilẹ̀ o. Àmín. Yóò àjọṣe yìí wọn pẹ́. Àmín. Yóò wọlé apá àgbà kádàrà tàná nítorí fi kàwọ́. Ọlọ́run ò ní bàjẹ́. Àmín. Sallallahu alaihi wasallam. Wọ́n fi yẹn kí gbogbo ìdókòwò àwọn àfáà ẹ̀dá kan àsìkò ojú.